Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa lórígun mẹ́rin àgbáńláyé lówùúrọ̀ yìí. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín náà ni Daud Abbas. Mo ti dé bí mo ṣe máa ń dé, mo ti mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ àkọ́kọ́ tí yín rèé tẹ́ máa bá wa pàdé lórí ìkànnì Da Expression TV. Ẹ má gbàgbé láti subscribe, kẹ́dẹ̀ follow wa lórí Facebook, kẹ́ subscribe lórí YouTube. Kíní kékeré tó dàbí aago yẹn ẹ má gbàgbé láti tẹ̀, á lè máa ta yín lólobó ní gbogbo ìgbàkígbà tí a bá ti mú ìròyìn wá sí orí ìkànnì yìí. Gbogbo àná láti rí àkọlé program tí a fẹ́ ṣe lónìí. Àkọlé program wa dá lé ọ̀rọ̀ àǹtí wa Moyo ìyẹn òṣèré orí ìtàgé nì. Gbogbo àná láti rí fídíò tó ń lọ káàkiri lórí ẹ̀rọ ayélujára lẹ́nu bí ọjọ́ méjì sẹ́yìn. Àádẹ́tún mẹ́nuba ọ̀rọ̀ Tani Ọlọhun ìyẹn tí àwọn àlùfáà lọ jí gbé ní ìlú Ìbàdàn tí wọ́n gbé lọ sí ìlú Ìlọrin tí wọ́n ní pé ó ba àwọn ní orúkọ jẹ́. Ẹ jẹ́ ká padà sí ọ̀rọ̀ Moyo ìyẹn òṣèré orí ìtàgé nì. Gbogbo àná láti rí fọ́nrán tó ń lọ káàkiri níbi tóun àti bọ̀bọ́ kan ti jọ ń ṣe yùnkẹ́yùnkẹ́, tó ti jọ ń ṣe kiriwà. Ẹ̀yin tèmi nílé, ẹ jẹ́ ká jọ fi ojú sùnùkùn wo ọ̀rọ̀ fídíò yùnkẹ́yùnkẹ́ yìí. Ṣé wọ́n jọ mọ̀ ń pa ọ̀rọ̀ fídíò yìí ni àbí wọn ò jọ mọ̀ ń pa ẹ̀? Kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ fídíò náà? Ẹ bá wa kọ sí inú comment section. Ṣùgbọ́n pẹ̀lú àfojúsùn tọ̀dọ̀ tèmi, pẹ̀lú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan látẹnu àǹtí Moyo, ẹ ti mọ̀ pé àjọmọ̀ òun àti arákùnrin náà ni wọ́n jọ mọ̀ sí ọ̀rọ̀ fídíò kiriwà àwọn méjèèjì ni. Tẹ́ bá ní ká wo fídíò náà, ẹnìkan ló gbé fóònù sílẹ̀ tó fi ya fídíò náà. Ìdá kó jẹ́ àǹtí wa Moyo tàbí kó jẹ́ ọ̀gbẹ́ni náà ni wọ́n lo fóònù ẹ̀ tí wọ́n fi ya nígbà tí wọ́n ń bára wọn lò pọ̀ yìí. Ẹnìkan ló máa gbé pé kóun upload ẹ̀ sí orí ẹ̀rọ ayélujára. Èyàn rẹ̀ kì í ṣe mistake upload fídíò, torí ó ní steps téèyàn máa kọ́ take before kéèyàn tó lè upload fídíò. A kọ́kọ́ béèrè pé ṣé èèyàn fẹ́ upload fídíò sí kéèyàn tó lọ mú fídíò yẹn lórí fóònù kó ṣẹ̀ṣẹ̀ tó wá upload. A tún béèrè pé ṣé ìsìn ni èèyàn fẹ́ upload fídíò yẹn àbí èèyàn fẹ́ upload ẹ̀ later. So ibi tẹ́ bá ti mọ̀ pé ọmọ fi fídíò yẹn sí orí ẹ̀rọ ayélujára ni. Ẹ jẹ́ ká bá wa sọ̀rọ̀, kí là ń wá ká? Ṣé torí òkìkí yìí ni àbí nítorí owó yìí, owó tí a máa fi sáyé lẹ̀ tá máa lọ? Kí ni nǹkan tá fẹ́ fi lẹ̀ fún ọmọ nígbà tí àwa tá wá jẹ́ òbí tẹ́ pé nǹkan tó yẹ ká máa kọ́ àwọn ọmọ wa pé kọ́ má ṣe, òun làwa gan tó wá dáwọ́lé? Bóyá àǹtí Moyo ti bímọ, bóyá wọn ò tí ì bímọ, èmi ò mọ̀. Ṣùgbọ́n tó bá yẹ kó ti bímọ àbí kò tí ì bímọ, tó bá ti bímọ náà, ìhà wo ló fẹ́ kí ọmọ ẹ̀ kọ sí ọ̀rọ̀ fọ́nrán tó ń lọ káàkiri ní orí afẹ́fẹ́ yìí? Tó bá jẹ́ pé kò tí ì bímọ náà, tó bá padà bímọ, ọjọ́ wo ni ọmọ ẹ̀ ò ní padà rí fọ́nrán náà? Ṣé mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé ọmọ bá yẹn tọ́jú fídíò dáadáa, àwọn ẹlòmíì ti download ẹ̀ sórí fóònù wọn, ẹlòmíì orí hard disk ẹlòmíì máa lọ tọ́jú ẹ̀ sí. Tó jẹ́ pé ọdún mẹ́wàá lénìí, ogún ọdún lénìí, fídíò yẹn sì gbóná fẹlifẹli ni. Tó bá di lọ́la tọ́mọ ẹ̀ bóyá ọmọ ẹ̀ wá fẹ́ gba ipò kan ni, wọ́n á wá gbé fọ́nrán jáde, wọ́n á wá fi ìwà tiẹ̀ á fi ba ayé ọmọ ọlọ́mọ jẹ́. Wọ́n á ní ṣé ọmọ tí ìyá ẹ̀ ṣí tó jẹ́ pé ìwòwò ìyá ẹ̀ ibi tó ti ń bá ìyá ẹ̀ sùn bí ajá, ṣé ọmọ náà lè wá fẹ́ fún ní ipò náà?
a wá fi ìwà ìyá àwa yọ lára ọmọ, a wá di pé ọmọ náà wá bóyá ń wáṣẹ́ ni bóyá ipò kan ló ń wá, a di pé kò bọ́ sí lọ́wọ́. ara nǹkan tẹ́ tún máa fi mọ̀ pé Àtiwá Moyo ọmọ pa ọ̀rọ̀ fídíò ọ̀hún, ó ní nígbà kan tí Àtiwá Moyo tí àwọn fáǹsì wọn wọ́n gbà wọ́n nímọ̀ràn pé kí wọ́n má wọ àwọn aṣọ ìwọ̀kuwọ̀ tó máa ń wọ, àwọn aṣọ gbọ́mú síta, àwọn aṣọ gbébàdí síta, àwọn aṣọ tí ó jù pé lọ, kò jọ pátá, kò jọ skẹ́ẹ̀tì, kò jọ yẹ̀rì, tẹ́ kó máa ń ṣí gbogbo ẹ̀yà ara, tó máa ń ṣí gbogbo nǹkan tọ́lọ́run ní ká máa pamọ́ fún ọkọ wa. tí ẹ pé àwọn olólùfẹ́ ó gbà níyànjú, ó bọ́ síta, ó ní kí oníkálùkù kó fi tiẹ̀ ṣe tiẹ̀, kí wọ́n má push òun, kọ́ má ti òun ṣe nǹkan tí ò yẹ kóun ṣe. ìyẹn ó lọ bóyá bíi 2018, tẹ́ bá lọ wo orí péjì ẹ̀ lórí Twitter ẹ̀ bá ń bẹ̀. nǹkan tẹ́ bá tó fi mọ̀ pé àti Moyo wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ fídíò yìí, gbogbo àwọn ẹ̀rí tí mo ń fún yìí, ẹ̀ka náà ká máa fi ọpọlọ wa ká máa fi wò ó. Kò sí ọmọdé mọ́, kò dẹ̀ sọ́mọ ń dọ̀rẹ̀. nígbà tí fídíò kọ́kọ́ bọ́ sí orí afẹ́fẹ́, Àtiwá Moyo kọ sórí Twitter wọn, ó ní pé òun rí fídíò tó ń lọ káàkiri pé kò ń ṣe fídíò òun, pé fídíò ẹnìkan tó jọ òun ni. nígbà tó wá rí pé fídíò ọ̀hún ti wá káàkiri kọjá àyè táwọn èèyàn ti wá ń pè lórí ẹ̀rọ pé kí ló tó fi fídíò ìbálòpọ̀ ẹ̀ síta, kí ló tó fi fídíò ìbálòpọ̀ ẹ̀ síta. ó ní pé kò sí nǹkan tí ojú ò rí rí, pé ṣé òun nìkan ni fídíò ìbálòpọ̀ ṣẹ̀ṣẹ̀ máa wà níta ni, pé kó ní kálukú kọjú mọ́ títí ẹ̀. ìyẹn lọ bí ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta. ó ní nígbà kan náà máa fi fídíò kan hàn wá níbi tí Àtiwá Moyo kan náà yìí tó ti sọ pé kò sí ẹni tó lè blackmail òun pẹ̀lú ìhòòhò òun, pé kò sí ẹni tó lè rí ìhòòhò òun tó lè gbé sórí social media tó fẹ́ fi bà orúkọ òun jẹ́, pé òun gan àwọn tí ó fẹ́ òun, àwọn tó jẹ́ bíi boyfriend òun, àwọn tó patronize ọjà òun, ẹ ti mọ ọjà tí mò ń sọ, wọ́n mọ bóun ṣe gbádùn Toto Mẹ́lẹ́tò, wọ́n mọ bóun ṣe gbádùn ẹ̀ tó, pé kò sí ẹ tó lè fi fídíò Toto Mẹ́lẹ́tò òun, kò sí ẹ tó lè fi blackmail òun, tó lè fi gbowó lọ́wọ́ òun. níbi tí mo wà lórí ẹ̀rọ ayélujára ní àná, mo rí fídíò náà, kí n play fídíò náà fún wa kẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Àtiwá Moyo, nǹkan tí ó sọ, ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. fídíò ọ̀hún náà lẹ̀ ń wò ní ojú móhùnmáwòrán wa yẹn, bíi 40 something seconds ní ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Like, I said no to too many things in my life. Like, even people who have dated me, people who have tried to date me on this app, they know how I am when it comes to sex matters. So the last thing you can try to use to drag me down is sex. Nah. ṣé ẹ̀yin náà ti gbọ́ nǹkan tí Àtiwá Moyo sọ? ṣé ẹ̀yin náà ti gbọ́ nǹkan tí Àtiwá Moyo sọ? ìyẹn tún wà lára ẹ̀rí kan tẹ́ fi máa mọ̀ pé ó mọ̀ pa ọ̀rọ̀ fídíò tó ń lọ káàkiri yìí. ní ìjẹta yìí àbí ní àná òde yìí náà ni mo tún rí Madam Kẹ́mi Olúnlọ́yọ̀, àwọn náà sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ fọ́nrán Àtiwá Moyo. nǹkan tí wọ́n sọ ó fẹ́ parapẹ́, àbí nǹkan tí mò ń sọ fẹ́ parapẹ́ nǹkan tí Madam Kẹ́mi Olúnlọ́yọ̀, gbogbo náà la mọ̀ wọ́n, investigating journalist ni wọ́n, àwọn dẹ̀ ti sọ̀rọ̀sọ̀rọ̀ ńlá làwọn, àwọn tún jẹ́ amòye ju àwa yìí lọ. àwọn náà sọ̀rọ̀, wọ́n ní kẹyé pt Àtiwá Moyo pé ó mọ̀ nǹkan tó ń ṣe,
pé ó fẹ́ fi fídíò ọ̀hún ó fẹ́ fi wá ó tún fẹ́ fi ó fẹ́ káwọn èèyàn tún ó fẹ́ fi ní orúkọ mọ́ orúkọ tó ti ní tẹ́lẹ̀. Madam Kẹ́mi Olúnlọ́yọ̀ tún ní bóyá ó fẹ́ ta fídíò ọ̀hún àbí ó ta fídíò ọ̀hún ní $400,000 gbogbo alamọye tó jẹ́ tá a bá ṣe sí náírà. Ẹ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Madam Kẹ́mi Olúnlọ́yọ̀ náà fúnra wọn, ẹ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn, ká gbọ́ nǹkan tí wọ́n sọ fún ìṣẹ́jú 3 péré. Fídíò náà lẹ́ ń wò lójú móhùnmáwòrán wa yẹn. Bọ̀bọ̀ tó wà lókè Ẹ jẹ́ ká jọ gbọ́. àti Moyo, àwọn méjèèjì náà plan sex tape. Kò sí nǹkan kan, no such thing as leaked sex tape. Ó tún sọ pẹ̀lú ẹnu ara ẹ̀, ó ní òun lè concentrate lórí fídíò mọ́. Gbàtẹ́kùn ti ń dùn tó dẹ̀ ń dùn mọ́. Ó ń come multiple orgasms one after the other. Ẹ̀yin wá ń sọ̀rọ̀ pé sorry o, I hope she handles it. Ẹ̀ ń ṣàánú ẹ̀. Kí lẹ̀ ń ṣàánú Moyo fún? Moyo Lawal did a sex tape kó ba lè gba followers kó tiẹ̀ famous mọ́. Sex tape ló máa ń gbéyàn ga to them. Ìgbà tí wọ́n rí Kim Kardashian gbogbo òun ṣe níṣe. Ajari Tiwa Savage tẹ́ pé tiẹ̀ was a mistake ọmọ kí bọ̀bọ̀ yẹn film ẹ̀. Eléyìí àti Moyo àwọn náà set video wọn up náà. Bí bọ̀bọ̀ yẹn ṣe ń wọnú fídíò. Ó bí Moyo náà ṣe ń wọnú fídíò tí Moyo ní ò tiẹ̀ lè concentrate lórí fídíò mọ́. Ẹ jọ ṣe fídíò ẹ wá lọ leak ẹ̀. Okay, the good part of this video Moyo is that Tiwa àti bọ̀bọ̀ yẹn bá jà kò sí any problem blackmail fídíò Tiwa ń tà. But how many times máa sọ fún gbogbo yín pé kẹ́ má máa record sexual moments? Moyo ó mọ bí tí fídíò máa gbé ẹ lọ. Everything on social media ló ti ń affect èèyàn. Ọ̀rẹ́ mi ẹ jọ 60 years old ni mo ti wẹ̀ mo ti da powder mi sójú mo lọ sùn. But I'm just saying this, ẹni tó bá ṣàánú Moyo orí yóò pè. Moyo is looking at the camera, mo ti get angle yẹn, bọ̀bọ̀ yẹn náà wo camera, ó dẹ̀ fẹ́ nu ara ẹ̀ sọ. So Kemi talks, I talk about everything going on. Ṣé fẹ́ gbọ́ nǹkan tó go on my own opinion, mo ti fún yín opinion mi. Ẹ bá lọ TikTok lọ wá fídíò mi o, YouTube everything sí YouTube at Kemi talks, but mo máa unleash gbogbo àwọn old videos mi, their delicate cuts especially, ẹ lè máa wò ń bẹ̀. Comments are closed, ẹ lọ máa wò bẹ̀ yẹn bí movie place, that kind of stuff, you know. Àwọn Yorùbá videos mi, tí n bá ti ṣe English video wá flag ẹ̀ àwọn ìka, àwọn wèrè, so no more whatever. Mo máa ṣe Yorùbá blog anyway. Bá ti ṣí yẹn tó ṣe tó máa dààmú iṣẹ́ mi. Moyo wo, if you guys remember 2017 nígbà tí mo ṣe story Yaya Jami àtàwọn Nollywood girls wọ́n lọ gbowó lọ́dọ̀ dictator Gambia, wọ́n láwọn lọ bá campaign. Moyo wọn náà wà lára wọn náà. Tí mò ń bu Angela Okori mo pè láṣẹ́wó gbogbo yín lẹ lọ. So anything that has to do with men, sex, money, we are all the same. Lórí báyìí sí àṣírí ẹ̀ ti tú, òun wo kámẹ́rà, ọkùnrin yẹn náà wo kámẹ́rà. So ẹ jẹ́ ṣe text ẹ̀bẹ̀ líkẹ̀, ó wá sọ pé you are a sweet girl, you are a nice girl. Ó sweet ó nice. Because we can go ṣe bedroom ọkọ ẹnì kankan, but ẹ̀yin lẹ leak video yìí fúnra yín, nothing leaked, okay? At least now ó ti gba more followers. Ẹ má gbàgbé pé iṣẹ́ tẹ̀ ń ṣe Nollywood, ẹ ní àwọn èèyàn tó ń wo fíìmù mi, ẹ dẹ̀ láwọn èèyàn tẹ̀ ń mentor. You are a bad role model to them now, at least Nigerian star. Mi ò kú sí Nàìjíríà mọ́ tó bá fẹ́ wò ṣe. Good night. Gbogbo wa náà láti gbọ́ nǹkan tí mọ́mì wa Kẹ́mi Olúnlọ́yọ̀ tí wọ́n sọ. Àádánudúró bẹ̀rẹ̀ fún lórí ọ̀rọ̀ àǹtí wa Moyo Lawal. Àádánudúró bẹ̀yẹn àtúnmẹ́rìnbá nínú ètò ìyẹn ní ọjọ́ mi. Ẹ jẹ́ ká bọ́ sórí ọ̀rọ̀ Tani Ọlọhun, ìkan nínú àwọn oníṣẹ̀ṣe nílùú Ìbàdàn tí àwọn àáfàá Ìlọrin tí wọ́n gbé lọ sí Ìlọrin tí wọ́n ní ó ń ba orúkọ àwọn jẹ́. Ẹ jọ̀ọ́, àwọn olórí wa ni la fẹ́ gbà ní ìyànjú, la fẹ́ pè ṣàkíyèsí wípé kí wọ́n jọ̀ọ́, kí wọ́n dábọ̀, kí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ yìí, torí
ìlú tá a wà yìí, ìyẹn ìlú Nàìjíríà yìí, ìlú tó lófin tí ìjìyà dẹ̀ wà fún ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ṣẹ̀ ni. Ẹ̀ṣẹ̀ tí Tani Ọlọhun ṣẹ̀ yìí, táwọn àáfàá ní pé ó ṣe àwọn, pé ó bú àwọn, tí èèyàn méjì bá búra wọn, ilé ẹjọ́ ni wọ́n á ti lọ pàdé. Kò ń ṣe pé ẹnìkan wá fi ọwọ́ agbára á lọ fi jí ẹnìkejì ẹ̀ gbé pé torí pé ó ba òun lórúkọ jẹ́. Àbí ṣé torí Tani Ọlọhun jẹ́ tálákà Ọlọ́run ló fi jẹ́ pé àwọn àáfàá yìí wọ́n fi ọwọ́ ọlá, wọ́n fọwọ́ ipò, wọ́n fi gbá a lójú, tí àwọn ìjọba wa náà wọn dẹ̀ rí kankan ṣe sí. Àwa ń fi àsìkò yìí a fi ń ké gbàjarè sí àwọn gómìnà wa, pàápàá jùlọ President Bọ́lá Tinubu, ìyẹn ààrẹ tuntun tí a ní ní orílẹ̀-èdè Nàìjíríà nísìnyí, kí wọ́n bá wa bójútó ọ̀rọ̀ náà, kí wọ́n lè dá ẹjọ́ náà bó ṣe yẹ àti bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Àbí ẹ jẹ́ ká wò báyìí, ṣé tí Dangote, gbogbo ara là ń mọ tó jẹ́ Dangote, tí ó bá bú ààrẹ Bọ́lá Tinubu, ṣé nǹkan tó kàn ni pé kí bàbá wa Bọ́lá Tinubu kí wọ́n ní kó lọ jí Dangote pé? Ẹni tó bá rò pé, tó bá mọ̀ pé ẹnìkan bú òun, nǹkan tí ó tọ́ lábẹ́ òfin ni pé kí wọ́n jọ lọ pàdé ní ilé ẹjọ́, kí ẹjọ́ dẹ̀ dá ẹjọ́, bóyá ẹni tó bá jẹ̀bi kí wọ́n fi sí ẹ̀wọ̀n tó bá tọ́ àti bí ó bá ṣe yẹ. Ṣùgbọ́n eléyìí kò rí bẹ́ẹ̀. Wọ́n lọ jí ọ̀gbẹ́ni Tani Ọlọhun gbé, wọ́n dẹ̀ gbé lọ, kò dẹ̀ sí ẹni tó ń sọ̀rọ̀ kan. Níbẹ̀ ni ẹnìkan náà ti wà nínú Ìlọrin tó lọ ń dúnkokò mọ́ àwọn tí wọ́n ń tajà jẹ́jẹ́, tí wọ́n lọ ń dúnkokò mọ́, tí wọ́n purọ́ pé ìyẹn Commissioner of Police Ìlọrin ní ó rà wọ́n. Ìbanilórúkọ wo ló tún ju ti ìyẹn lọ? Ṣùgbọ́n wọn ò rí kankan ṣe sí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni náà, wọn ò tì í mọ́lé, wọn ò gbé lọ sí ilé ẹjọ́. Níjọ́ tí wọ́n ní wọ́n gbùngbùn ṣe, ọjọ́ kejì ni wọ́n ní wọ́n dá a sílẹ̀. Ṣé torí òun ti mọ àwọn àáfàá ńláńlá nílọrin ni ọ̀rọ̀ tiẹ̀ fi jẹ́ bẹ́ẹ̀ ni, àbí kí ni? Tí ọ̀rọ̀ Tani Ọlọhun fi wá di pé wọ́n wá tì í mọ́lé. Ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ pé ó bú mi, ó bú ẹ, mo bú mi. Ẹ̀ṣẹ̀ tí a lè jọba lọ pàdé ní ilé ẹjọ́ ni, kò ń ṣe ẹ̀ṣẹ̀ tí pé ẹnìkan á kàn fi ọwọ́ agbára á fi wá ti ẹnìkan mọ́lé. Ẹ̀yin ìjọba wa, ẹ jọ̀ọ́, ẹ bá wa fi ọwọ́ òfin, gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé òfin gbogbo a dẹ̀ mọ̀ pé ìlú tó ní constitution ni. Ẹ̀yin ìjọba wa, ẹ jọ̀ọ́, ẹ bá rò pé ọ̀rọ̀ mi jẹ́ ọ̀rọ̀ ọmọdé, ẹ bá wa fi ọwọ́ òfin tó tọ́ àti bó ṣe yẹ bá wa fi wo ọ̀rọ̀ Tani Ọlọhun. Ẹ̀yin tèmi, àní rí jù báyìí lọ lónìí. À ń lọ, à ń padà bọ̀. Ẹni ó bá ní a lọ ká má dé, òun la ò ní dé bá, láṣẹ Oòduà. Ó dàbọ̀ o.